èyí tó tún dàbẹ́ ni wípé ẹ rí i pé tí a bá ń lọ ní ìgboro lójú àwọn pópónà a máa ń rí àwọn kan bẹ̀ wọ́n á ní Ọlọ́sùn làwọn bí kan ní ẹ fọ́sùn lówó ẹ ṣe kinní kan. Ǹjẹ́ Ọ̀ṣun ló ń ti àwọn èèyàn yìí síta àbáwọn náà ń ṣèfẹ́nu ara wọn? Àwọn yẹn ni wọ́n ń ṣèfẹ́nu ara wọn o. Ìyá mi Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ kì í ṣe onídọ̀tí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, kì í sì ṣe olòṣì. Torí ẹ̀ ni mo máa fi orin kan sọ pé olówó ni ìyá mi olówó, olówó ni ìyá mi olówó, Ọ̀ṣun kì máa í ṣe onídọ̀tí, olówó ni ìyá mi. Ọ̀ṣun ò ní pé ká tọrọ lójú ọ̀nà nítorí pé kì í ṣe òrìṣà tó jẹ́ onípákànleke, òrìṣà tí Ọlọ́run ní kó ní ìwà pẹ̀lẹ́ ni. Kí láyé fẹ́ máa tọrọ owó ká ti fẹ́ máa léèyàn mú ní títì pé Ọ̀ṣun ní kó fún mi lówó. Ọ̀ṣun ò wí bẹ́ẹ̀ o, ìfẹ́ inú tiwọn ni wọ́n ń ṣe. Ohun wọn kan tọrọ bárà ni, kò sí bárà nínú Ọlọ́ṣun. Ẹ ṣe ìtú mo tún fẹ́ béèrè nísìnyí wípé. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Yeye ẹ rí i pé ìbéèrè tí mo béèrè yìí ó ṣe kinní díẹ̀. Ìdí tí mo ṣe béèrè ni pé ó máa ń sábà ṣẹlẹ̀ kí wọ́n sọ fẹ́ lòmíì pé kó lọ ta Ọ̀ṣun lọ́rẹ tó sì jẹ́ pé ọwọ́ orú àwọn èèyàn báyìí ni wọ́n ń bọ́ sí. Kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin ń gbé gẹ́gẹ́ bí Ọlọ́ṣun láti dènà irú àwọn nǹkan wọ̀nyí? Ẹ ṣe àwọn board tí ń wà tí wọ́n ń rí sí irú àwọn èèyàn yìí ná bíi association tí wọ́n fẹ́ máa rí sí pé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kẹ́ máa wà ní títì báyìí láti máa ṣe irú nǹkan báyìí. Tá bá wá rí ẹni tí wọ́n ní kó lọ ta Ọlọ́ṣun lọ́rẹ, ẹ̀tọ́ ni kó lọ síbi tí wọ́n ti ní ojúbọ Ọ̀ṣun kí ó rí wípé tòótọ́ ni wọ́n ń bọ Ọ̀ṣun níbí báyìí. Àwọn àpẹẹrẹ téèyàn lè rí téèyàn bá débi tó ti ń bọ Ọ̀ṣun kò ń ṣe nǹkan tó nù rárá. Tá bá ní kó lọ ta Ọlọ́ṣun lọ́rẹ, bóyá aṣọ ló bá ní lágbára o wípé kí wọ́n dá fún ojúbọ Ọ̀ṣun tí òun wò yìí, torí pé èèyàn lè decide kó kàn wò pé aṣọ white mo gbé fún Ọlọ́ṣun. Tó bá wù ẹni tó ṣe atọ́kùn Ọ̀ṣun náà ó lè rán sára, tó bá wù ẹni tó ń ṣe atọ́kùn Ọ̀ṣun náà ó lè fi ta gàgá sí ibi tí ojúbọ Ọ̀ṣun ẹ̀ wà. Tàbí tó bá jẹ́ wípé nǹkan jíjẹ mímu ni wọ́n ní kó nítọ̀hún lọ fi ta Ọlọ́ṣun lọ́rẹ, tó bá débi tí wọ́n ti ń bọ ojúbọ Ọ̀ṣun kò sí ni ó máa rí àwọn èèyàn tó máa bá a jẹ́ ń bẹ̀, kì í ṣe àwọn tó ń dúró lẹ́gbẹ̀gbẹ́ títì yìí. Kò sí bí wọ́n ṣe fẹ́ bọ Ọ̀ṣun fún ẹni tí wọ́n ní kí ó lọ ta Ọ̀ṣun lọ́rẹ, torí pé ẹ̀gbẹ̀gbẹ́ títì ni wọ́n wà, nǹkan tí wọ́n máa jẹ ni wọ́n ń wá. So ó lẹ́tọ̀ọ́ kéèyàn tọ ibi tí wọ́n ti ń bọ Ọ̀ṣun kó tọ̀ lọ kó sì ta wọn lọ́rẹ níbẹ̀ kàbí tó kó ta Ọ̀ṣun lọ́rẹ. Ẹ ṣe. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.